bá a ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bú currency tó dẹ̀ ń tàgì ẹ̀ ní olórin tó wà controversial la rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bákan náà tó ń sọ wípé no, there's nothing wrong, he's only trying to show his talents, he's only trying to give out, to dish out his potentials, just for you guys to know wípé bó ṣe mọ àyínìke náà ló mọ àyínìpadà. Mo ti wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn opinions àwọn èèyàn lóríṣiríṣi tí ò jọra wọn tó ń sọ view wọn from different perspectives. Mo ní kí n mú wá fẹ̀yìn tèmi náà because àwọn kan sọ pé irú ọ̀rọ̀ báyìí lásìkò yìí pé kò bójúmu pé kí ló fẹ́ fàyọ ńbẹ̀. So àwọn èèyàn sọ pé best way tiẹ̀ tó yé láti lè máa láǹdì àwọn lovers ẹ̀ sọ́dọ̀ ẹ̀ òun nìyẹn wípé there's nothing wrong. Ẹ jọ gẹ́gẹ́ bí òye tiyín àti àtàgbọ́yé tẹ́yìn náà ní lórí fídíò tẹ́ fẹ́ wò yẹn jọ ẹ wò dáadáa kẹ́ ẹ gbọ́ àwọn nǹkan tí currency ń sọ jáde lẹ́nu. Kọ́tẹ́yìn náà bá rí sí ẹjọ́ ẹ bá mi comment. Ẹ ṣègùn ẹ dẹ̀ subscribe sí Akọ TV. Orí gidi làwọn ń pa o, èdè gidi làwọn ń pè. Àwọn kì í pèdè tí ọlọ́tí ní túmọ̀, orí gidi làwọn ń pa. Orí gidi làwọn ń pa o, èdè gidi làwọn ń pè. Àwọn kì í ṣàgùtàn tí ó pàṣẹ síta, orí gidi làwọn ń pa. Àwọn kì í ṣàgùtàn tí ó pàṣẹ síta, orí gidi làwọn ń pa. Anybody máa lọ bẹ wá, anybody máa lọ bẹ wá, ẹni máa bẹ wá lórí kù. Àjẹsùn ẹkùn, àlòbí wé dáadáa, anybody máa lọ bẹ wá. Anybody máa lọ ṣubú, anybody máa lọ bẹ wá, ẹni máa bẹ wá lórí kù. Àjẹsùn ẹkùn, àlòbí wé dáadáa, anybody máa lọ bẹ wá. Àjẹsùn ẹkùn, àlòbí wé dáadáa, anybody máa lọ bẹ wá. Anybody máa lọ tí mo, anybody máa lọ bẹ wá, ẹni máa bẹ wá orí kù. Àjẹsùn ẹkùn, àlòbí wé dáadáa, anybody máa lọ bẹ wá.
Anybody máa sí mú, anybody máa lọ bọ́, ẹni bá fẹ́ wá lórí ìlú. Àjẹ́ sọ́ọ̀kù, ọ̀yọ́ ní ìwé dáadáa, anybody máa lọ bọ́. Ìgbìmọ̀ ṣe èdè nínú ọ̀rọ̀. Oldies ọ̀wọ̀ ṣe lábí. Ìbá ọ̀kíbọ̀tì, àwùwà, babalọ́yà, ọba ọ̀ṣẹ́ èdè ìjọ pọ̀lẹ́gbọ́n. Ibi tẹ́lẹ̀ mi dọ́là yìí dà o. Ibi tẹ́lẹ̀ mi dọ́là yìí pè. Ọ̀dọ̀jọ́ tó ti mi náà yìí pè mí o. Ọ̀dọ̀jọ́ tí sì mi náà yìí pè mí o. Ó pè mí o, ó pè mí o, ó pè mí àlejò sí torí mi láwọn ọmọ bá dé bẹ̀. Lóyún táwọn ọmọdé wọ́n ti mọ èmi dé náà. Ìlú táwọn rí Yéṣu wá, wọ́n ti dá mi mọ̀ gángan. Débi sí ìlú náà mọ́ bá wọ́n ti mọ́ bá débẹ̀ ta. Ìlú náà mọ̀ yé. Ọmọ òṣèré nínú ẹ̀sìn mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú náà mọ̀ ní wọ́n mú ní ilé rẹ̀ nípa bó di ìbẹ̀rù nípa mọ́ bínú nípa kí nípa dọ̀tà mi wà lẹ́ẹ̀kan sọ. Ọmọ owó ojú ti lóko. Ọmọ owó ojú ti lóko. Ìgbòkú ewúrẹ́ wà lápáta bí kòkú. Àgùntàn wà lára pàtàkì o. Ikú lọ sọ́run báyìí fún wọn lọ́wọ́ ní òògùn. Àṣálẹ́ ní láyé lọ́lọ́wọ́ bá ìgbà ìṣó dáyé lórí láàrin o. Ọlọ́run lórí ìfá fẹ́nu mi, ìfá ọlọ́run lórí ìfá sọ̀rọ̀ bàbá orí ẹ̀sùn ògùn ọba kan. Ọ̀rọ̀ mi lórí bàbá ọlọ́dẹ pọ̀, ó ṣọ̀dẹ̀ títí. Láyé ọjọ́ yẹn o, bàbá ọlọ́dẹ tí mo rí yẹn, gbogbo ọlọ́dẹ ló tọ́ bá wọn náà pé òun ló máa fẹ́ràn jù. Àwọn tó kù, wọn rẹ̀ ọ̀pá lórí ẹ̀sùn kù, ẹ bá àlìsì sọ̀rọ̀ mi. Ìgbàgbọ́ ní yàrá jẹ́ ọ̀hún. Ó bá láyé kẹ̀kẹ́ o, ó tẹ̀lé tó wó, ó tẹ̀lé tó wó, ó tó wá jẹun, ó tó wá mú mi, ó tó tó ẹlẹ́jì ẹ̀dá sórí. Ẹ̀wọ̀n bá mi bí mo ṣe ń sọ̀rọ̀. Àwọn aráyé. Wọ́n ti fẹ́ bàbá ọlọ́dẹ. Wọ́n ti fẹ́ bàbá ọlọ́dẹ yẹn. Kẹ́rìbọ̀dì má lọ bẹ́, kẹ́rìbọ̀dì má lọ bẹ́ wá ẹni bá bẹ́ àwọn òyìnbó. Àjẹsùn ẹ̀kọ́, àdùnkú ẹgbẹ́ wọ̀nyí má lọ bẹ́ wá. Nígbà tó wá yá, àwọn ẹgbẹ́ bàbá ọlọ́dẹ, àwọn aráàlú, wọ́n gbà fún pálọ̀ lóyún, òun ló máa pé, ló máa pẹ̀ wọ̀, ló máa pẹ̀ tú, ló máa bá mọ̀tẹ́gù, òun ló máa pọ̀ fẹ́ gbogbo ẹ̀ tó dá ní gbogbo ló pa o. Àwọn pẹ́ wọ́n bá wa títí wọ́n rí mú. Ọdún lọ, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, onílé kẹfà, oríṣiríṣi, onílé keje, ọdún keje báyìí súnwọ́. Ọba ní sọ títí wọ́n rí mú.
ẹni tó wá jẹ́ lídẹ̀ ẹ̀ gángan lọ́ba fún níyàwó wọ́n fò sí sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ní.